Bàdá ló lẹ́rù ti dé o. èmi tá a bá a dé náà láti tẹ̀síwájú o nítorí a ní dènà pẹ́nu. Adùn ní Yorùbá lórúkọ ètò yìí o. Ìwé tá a ṣe ń kà á bọ̀ ńlá pẹ̀lẹ́ ajá ló lẹ́rù irọ́ pẹpẹ ń pa. ẹ̀yà tẹ̀síwájú bí tá a dé ó fi wọ́ọ́rọ́ náà gúnlẹ̀ níbi tí wọ́n kú yìí. Igi náà wọlé lọ sọ̀ọ́ ó ń wọlé lọ títí ó fi kan nǹkan kan tí ó dún bí agolo nísàlẹ̀. Bí kò bá ṣe agolo á ṣe páànù kan ṣáà. Ní Lápàdé bá lóṣòó ó sì bẹ̀rẹ̀ sí ní fi àdá rẹ̀ gbẹ́lẹ̀. Kò pẹ́ rárá o tí ó fi kan agolo kan ní tòótọ́. Ọwọ́ rẹ̀ ń gbọ̀n bí ó ti ń hú agolo yìí jáde tí ó sì bẹ̀rẹ̀ sí í ṣí i. Nígbà tí ó ṣí i ó bá ọ̀pọ̀lọpọ̀ owó kọ́rẹ́ǹsì nínú rẹ̀. Owó náà pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó tó mìnìmìnì. Oní náírà mẹ́wàá mẹ́wàá ni. Ó wù ú láti mọ iye tí owó yìí jẹ́ nítorí náà ó bẹ̀rẹ̀ sí í kà á. Ṣùgbọ́n bí ó ti ń kà á lọ apẹ́ sọ ọ́ ó gbójú sókè ó sì rí ẹnìkan tí ń sáré bọ̀ bí ehoro sọ́dọ̀ rẹ̀. Lápàdé kó owó tí ó wà nínú agolo náà sínú àpò ṣòkòtò péńpé rẹ̀. Ó he àdá rẹ̀ nílẹ̀ ó sì fẹsẹ̀ fẹ́. A kì í he òòró tán ká tó fi sílẹ̀ nídìí ìyá rẹ̀. Bí ó ti ń sáré lọ títì ó fi àkọ̀ rẹ̀ kọ́ ẹ̀gbẹ́. Ó sáré talé kẹ̀kẹ́ rẹ̀ ó ń gòkè lọ láìwẹ̀yìn. Ó ń wa kẹ̀kẹ́ bí ẹni pé alùpùpù ní ó ń gùn. Fẹ́ẹ́ ló ń gòkè lọ bí ìgbà tí atẹ́gùn ń gbé. Ó gun òkè náà jà bí idán. Ó gbójú wẹ̀yìn kò sì rí ẹni tí ń lé e mọ́. Ó mí kanlẹ̀ dò. Ó sì ṣíwọ́ kẹ̀kẹ́ wíwà. Kẹ̀kẹ́ fúnra rẹ̀ sì wà ń gbé lọ sísàlẹ̀ dò. Atẹ́gùn wá ń fẹ́ sí gbogbo ara rẹ̀ tó bẹ́ẹ̀ tí òtútù fi fẹ́rẹ̀ mú. Kò tilẹ̀ ronú àti kó bírèkì láti dín aré kẹ̀kẹ́ rẹ̀ kù. Ó ṣáà fi kẹ̀kẹ́ sílẹ̀ ní kẹ̀kẹ́ sì ń gbé e lọ. Àkọ̀ tí ó wà ní ẹ̀gbẹ́ rẹ̀ ń nà án fàìfàì bí ó ti ń sáré lọ yìí. Ṣùgbọ́n kò bìkítà bẹ́ẹ̀ ni kò sì já a kúnra. Ẹṣin kì í kọ eré àsárelé o. Lójijì ó gbọ́ tí mọ́tò kan fún fèrè ní àkéjì òkè tí ó ṣẹ̀ṣẹ̀ gùn tán yìí. Mọ́tò náà ń bọ̀ lẹ́yìn rẹ̀. Ó tún gbọ́ tí mọ́tò náà tó fún fèrè pọ́npọ́npọ́n. Lápàdé kó bírèkì láì múra tẹ́lẹ̀ kẹ̀kẹ́ sì gbé e ṣubú sínú ìgbẹ́. Ó ṣe wọ̀n ṣàṣà síbi tí kẹ̀kẹ́ rẹ̀ ta á lókìtì sí. Àyà rẹ̀ sì jà pé òun lè farapa tàbí kí òun ṣẹ́lé eegun tàbí kí òun tilẹ̀ kú yánnyán. Ní kíá ó dúra bí ọkùnrin ó sì dìde lọ́gán. Ó wo gbogbo ara rẹ̀ fínífíní pé bóyá ọgbẹ́ lè wà lára òun. Ṣùgbọ́n kò rí ọgbẹ́ kankan o. Ó wo kẹ̀kẹ́ rẹ̀ ó rí i pé ìyẹn ti rọ́ lọ́rùn. Ṣùgbọ́n inú rẹ̀ dùn pé òun fúnra òun kò farapa pín. Ó ti dìde nílẹ̀ kí mọ́tò náà tó súnmọ́. Mọ́tò ayọ́kẹ́lẹ́ ni. Ó bá Lápàdé níbi tí ó gbé dúró ti kẹ̀kẹ́ rẹ̀ ó sì kọjá rẹ̀ síwájú. Ṣùgbọ́n kò rìn jìnnà tí ó fi dúró o. Èyí já Lápàdé láyà àbí ẹni tí ń lé òun nínú ìgbẹ́lẹ̀ kan ni. Níbo ni òun ó wá wọ̀ báyìí o? Níbo ni kí òun ó sá sí? Níbo ni kí òun sá lọ? Níbo ni kí òun sá pamọ́ sí? Bí òun bá fẹ́ padà sẹ́yìn òkè ni òun ó gùn. Bí ọrùn kẹ̀kẹ́ kò tilẹ̀ tí ì lọ́ òun a tún lè rí agbára àti gòkè mọ́ báyìí. Bí òun bá fẹ́ sá lọ síwájú òun á lè fi kẹ̀kẹ́ sáré tó mọ́tò bí. Kò ní ṣíṣe kò láìṣe òun ó dúró kò ó lójú ni. Ọkùnrin kì í kú lẹ́ẹ̀mejì ìjà yóò sì pọ̀ níbẹ̀ kí ó tó lè gba owó ọwọ́ òun yìí lọ́wọ́ òun. Ó dáa ẹja dá a lè báyìí lónìí o. Ẹja tún pàdé láago 8 ọ̀la fàbàlà tó tún kàn lórí ètò tá a pè ní Adùn ní Yorùbá. Ìwé tá a sì ń kà á bọ̀ náà ni ajá ló lẹ́rù irọ́ ni pẹpẹ ń pa. Bàdá ló lẹ́rù ti dé o. Ọmọ bàbá Túndé ti gbé tọ̀nà dé o. Bàbá àgbà káfàtà òyà o.